Ó ga o, ẹ̀yin èèyàn mi. Ṣé rí pé wọ́n ní aláṣejù wẹ́rẹ́ ló máa tẹ̀. Òun ló dífá fún Elizabeth. Wọ́n ní Elizabeth this time around ó lágbára. Wọ́n ní ṣe nìyá onífájí wá láàárọ̀ kùtùkùtù lónìí pé kábíyèsí òun wá rí ó ní nǹkan tó fi hàn òun tóun ní kóun sáré wá wò. Ṣé Elizabeth wà around kí kábíyèsí bá wọn rán èèyàn kan pa Elizabeth? Kán pé Elizabeth wá. Lọ́ba ni kábíyèsí ní ṣé Elizabeth máa wà around ṣá? Wọ́n á rán àwọn gáàdì pé kán lọ wo Elizabeth ní chamber kan pé wá. Wọ́n débẹ̀ wọ́n ní kò sí láràǹdì. Kábíyèsí ń bolo máa lọ pé no problem. Ibi tó wọn àti kábíyèsí ti ń sọ̀rọ̀ ṣàyẹn ìyá onífá. Wọ́n ní bí Elizabeth ṣe wọlé ní ẹ̀ tó drive. Wọ́n lóun ló dé. Ó yá ẹ lọ bá. Wọ́n ní ṣe ni gáàdì. Bí gáàdì ṣe lọ pè wá nìyẹn pé kábíyèsí fẹ́ rí. Ló ṣe dé ó dé pẹ̀lú ó bá ìyá onífá. Kábíyèsí ní kó jókòó. Ìyá onífá ní wá. Tẹ́rì tí ẹni mo ṣe jí wá láàárọ̀ yìí. Nǹkan tí mo ṣe wà ní pé sórí Naomi tó ń dún feleke mọ́ wọ́n rán mi sí ẹ pé tó bá fi gbogbo ara burúkú balẹ̀ wàá rí iná kànga o. Tó bá fi gbogbo ara balẹ̀ tó sọ pé ò rí ẹni tó máa gbógun tì láàfin yìí, ẹni tí ò ṣẹ̀ tí ò rò ẹ́, ẹni tó jẹ́ pé ó fi gbogbo inú ẹ̀ ó fi tán ẹ̀ ó lọ́ọ̀wẹ́, ẹni aláìṣẹ̀ òun ló ń gbógun tì. Wọ́n ní ṣe ló lọ sí ilé babaláwo. Wọ́n ní ilé babaláwo tí Maria máa ń lò ní Ìbàdàn. Wọ́n lò lọ síbẹ̀ pé oníkan fún ẹ ní nǹkan tó máa fi destroy Naomi. Bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ wọ́n ní ìyá onífá ló ń béèrè question yẹn lemọ́lemọ́ lọ́wọ́ ẹ̀. Ló bá ní kí ló ń try láti jẹ́ kí ìyá onífá ń sọ fún òun. Kábíyèsí ni wọ́n béèrè question lọ́wọ́ ẹ̀ lóòótọ́ ni àbí òótọ́ kọ́. Ó ní òun try láti deal pẹ̀lú Naomi torí tí Naomi ti pọ̀ jù. Tí Naomi òun fún Naomi respect láti jẹ́ pé Naomi ò mọ̀ pé òun fún respect ló fi di pé Naomi fẹ́ gba position òun ò ní gbà ó máa dìlẹ̀ ó máa make sure pé ó máa fàtà sí lójú ó máa fi iná sójú ẹ̀ ó máa ṣe gbogbo wọ́n ní lójú ìyá onífá. Kábíyèsí ni ìyá onífá continue ọ̀rẹ́ ìyá onífá ní máwọ̀ rẹ̀ pé wọ́n ní kí n wá kìlọ̀ fún ẹ tó bá ti bẹ Naomi ìwọ tí ẹ̀ bá òfin bó ti ẹ̀ kúnlẹ̀ sọ fún pé aṣiṣẹ́ olóògùn kó dáríjì ẹ̀ ṣá. Ó ní ńlá ó lóun ṣe bẹ̀rẹ̀ pẹ̀lú Naomi pẹ̀lú àwo pọ́ bẹ̀rẹ̀ sí ní vibrate. Naomi tó jẹ́ pé ó kàn pretend nípa jẹ́ pọ́nbélé ni kíní kan ṣe kíní kan òun máa bá dé òun máa fi hàn pé òun kàn mọ̀ ń dákẹ́ fún látijọ́ ẹ̀. Ìyá onífá ní wọ́n ní bí kábíyèsí ṣe ó ṣàfẹ́ bọ́ta ó fẹ́ fi kábíyèsí àti ìyá onífá lẹ̀. Wọ́n ní bí kábíyèsí ṣe pè padà wọ́n yìí kìlọ̀ fún ẹ ò fẹ́ gbọ́ pé ṣùgbọ́n kí consequence yẹn tó dé pé sórí bó ṣe fẹ́ bọ́ síta lọ ṣe gbogbo arrangement ẹrù ẹ tó fúyẹ́ àti ẹrù ẹ tó kéré pé láti sin lọ mo denounce ẹ torí Naomi ni mo ṣe ń like ẹ gbogbo yín pátápátá ni mo fẹ́ pín gbogbo yín sí the same place bẹ́ẹ̀ sì Naomi ló ní bẹ́ẹ̀ kí kábíyèsí jọ o olórí Elizabeth ẹ fílẹ̀ fóun ẹ jẹ́ káwọn méjèèjì bó ti jẹ́ pé gbogbo wọn fẹ́ lọ òun lè gbà kí Elizabeth dúró torí ẹni bí ọkàn òun ni ẹni bí tòun ẹni kìíní kan wọ́n ló ti pọ́n lé jù. Kábíyèsí nítorí Naomi ló ń ṣe nífẹ̀ẹ́ ní ààfin
pé torí ìwà ẹ̀ dáa torí kinní kan kí ló wá ṣẹlẹ̀ sí ẹ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí òun á rí pé o ti join gáǹgì àwọn oníṣẹ́ ibi torọ́ ti ń fà á tipẹ́ tá a fi pè bóyá ò ní join náà ṣùgbọ́n eléyìí tó wá fi hàn wá pé ìwọ náà ti wọ ẹgbẹ́ àwọn aláṣẹdànù láàfin torí gbogbo ìtẹ́ ìṣe àṣedànù ni torí bẹ́ẹ̀ ṣe ń ṣe yẹn Naomi kan free wọ́n ní bí kábíyèsí ṣe rò pé wọ́n fẹ́ ọmọ yìí wọ́n fẹ́ sọdún lókùnrin wọ́n fẹ́ sọdún aláàárẹ̀ fún òun ò dé nígbà ẹni tí ò bá ti fẹ́ kí Naomi nísinmi láàfin yìí ó ń tàn ìnira máa bá ọ pé so láti sìn lọ òun dínà ṣe gẹ́gẹ́ bí ìyàwó Ọọ̀ni of Ifẹ̀ òun dẹ̀ tún dínà ṣe pé ó tún jẹ́ àlè àtàlẹ́ àtìyàwó kò sí kankan tó jẹ́ fún òun nǹkan tó máa ṣe fún òun sì lọ sínú ilé kó lọ prepare bó ṣe fẹ́ pàṣẹ gbogbo ẹrù ẹ̀ àti wípé ó máa send sí lọ́ọ̀yà òun kó mú divorce paper kó yá prepare kó sign kó get out kúrò nínú life òun wọ́n ní ṣe ló bá ní kábíyèsí báwo lẹ ṣe fẹ́ ṣe léyìí fún òun báwo lẹ ṣe fẹ́ ṣe ṣé nítorí Naomi lẹ ṣe fẹ́ ṣe kábíyèsí ní bẹ́ẹ̀ ni nítorí Naomi ìgbà tẹ́ ẹ fẹ́ kọ́ mọ́ ọkàn ọmọ yẹn balẹ̀ ìyàwó mi ni queen mi ni ẹni tó bá ti respect queen mi ní ààfin tó ti forí balẹ̀ fún gbóńtọ̀ àlọ́ rámirámi ló máa jẹ́ tó ń tọ̀ ní ààfin yìí pé ṣe ìnà títorí Naomi yẹn tó nífẹ̀ẹ́ ni mo ṣe retain ẹ̀ ó ti pẹ́ tí n bá ti kà ẹ́ mọ́ àwọn tó jẹ́ pé máa gbádànù kúrò ní ààfin torí Naomi gan nígbà tó dé wá bẹ̀rẹ̀ sí ṣe tó wá ní pé Naomi ló wá gọgọgọgọ tó wá fẹ́ máa gbé gẹ́gẹ́ bí igbá àkólẹ̀ òun ò ní fẹ́ kẹ́ wá sọ Naomi di olókùnrùn mọ́ òun lọ torí ẹni tó bá ní Naomi lára láàfin ó ń tọ̀hún kò lè dúró sáàfin ìgbẹ́ là ń fẹ́ wé pé Naomi tó nífẹ̀ẹ́ òun ló jẹ́ kí n nífẹ̀ẹ́ pé gbà tí Naomi ti sọ pé kábíyèsí òun ti sanwó òun ti san ẹsẹ̀ òun ti ṣe kínní kí ó get away from her because òun ò lè jẹ nǹkan tó le ju ọ̀gẹ̀dẹ̀ lọ kí lòun ṣe is it because pé kábíyèsí retí ẹ pé kájọ jáde ó tètè jáde mo dẹ̀ fẹ́ ẹni tèmi àti ẹ̀ máa jáde dẹ̀ fẹ́ jáde Queen Naomi gbàtàdé pé nọ́mbà Mariam àpè nọ́mbà Elizabeth títí àpèlẹ́kìnní àpèlẹ́kejì ẹlẹ́ẹ̀kẹta táìmù dẹ̀ ti ń lọ òun ti dúró dè Naomi ò dẹ̀ jọ kò jẹ́ kí wá sinmi lọ tó wá dẹ̀ dé á dẹ̀ wá bá wa ó tán o bí Naomi ṣe tẹ̀lé ṣé nítorí ẹ̀ṣẹ̀ kékeré yẹn ṣá ni Elizabeth sọ pé òun fẹ́ pa Naomi sí Naomi dẹ̀ bẹ̀ má bínú a ti dúró díẹ̀ wá tó pé anika kó máa bọ̀ kájọ ṣeré papọ̀ àṣé bínú Naomi ṣe rí òun ló fi ń wénú ó mà dẹ̀ ṣe o Naomi onínú funfun aláyà funfun ó dà kò sí ṣíṣe kò sáàṣe wọn ní kábíyèsí ni ó yá yàtọ̀ ẹrù ẹ tó fúyà sí pé òun ti dìnnà ṣe ó tiẹ̀ lè dúró sáàfin mọ́ ẹ tí ó bá ti fi ìyàwó òun ṣe Naomi òun gan òun ní fi ṣe kò sáàyè nù ààfin yìí fún ààfin òun fún òun tọ̀ wọ́n ní bó ṣe bẹ̀rẹ̀ sí ní yín bẹ̀bẹ̀ kábíyèsí ni nǹkan tó kù òun ni pé kí lọ́ọ̀yà òun dé kó fún ní divorce letter ṣìkẹ̀nà òun ti dìnnà ṣe látẹ̀rìn ló bá tán lẹ́yìn èèyàn mi mo ní kí n ta yín lò lóbó kí n sọ gbogbo bó ṣe ń lọ fún wa ẹ ṣe bá mi share kẹ́ bá mi like kéde bá mi subscribe kẹ́ bá mi fi tó kù sí comment section ẹ ṣe gan tó bá tún ìtó tún kù àtúnfi hàn yín àgbè sí yín létí tó kù bá ń jẹ tọ́lọ́run létí ire dẹ́mà fẹ́ máa gbọ́ wa Jésù Olúwa wa àmín.